Ìlú Kájọlà ó jẹ́ ìlú tí ó kún fún ohun àlùmọ́ọ́nì, ṣùgbọ́n látìgbà tí ọba àná tó ti wàjà, ó ní nǹkan ò ti lọ déédé mọ́ ní ìlú yìí. Ọ̀nà wọn ò dáa, bẹ́ẹ̀ omi kò tún sí omi. Sẹ́lẹ̀rú òun ni wọ́n ń pọn ní ìlú yìí. Nítorí pé kò sómi níbẹ̀, àwọn aráàlú yìí a máa dájọ́ sọ ọjọ́ tí wọ́n bá wẹ̀. Bẹ́ẹ̀ hospital tó wà ní ìlú náà tí àwọn ẹ̀rọ tó múnádóko ṣe ló dàbí ẹni pé wọ́n fi ẹ̀mí àwọn aráàlú wéwu. Àtìgbà tí ọba àná sì ti kú, orí àpèrè ti ṣófo látàrí wípé àwọn ọmọ oyè tó du oyè wọ́n para wọn nípakúpa, léyìí tó sì fi jẹ́ pé wọ́n ti pa ojúkan ẹ̀pà ojúkan ère lára àwọn ọmọ ẹlẹ́yẹ. Àwọn ẹlẹ́yẹ náà ti fárígá wípé àwọn kì yóò gbà kí wọ́n jọba mọ́ ní ìlú Kájọlà. Orúkọ ò wá ro ìlú Kájọlà mọ́ o. Nígbà tí ó sì ṣe, àwọn olóyè tó yẹ kí wọ́n fọwọ́sowọ́pọ̀ ṣèbí oníkálukú àbí tiẹ̀ lára ni. Olóyè ọ̀tún bíi rìbá bíi àbẹ̀tẹ́lẹ̀, bàbá mòyó, mi ò mọ̀ pé bí kan ọmọ ẹnìkọ̀ọ̀kan, òun lolóyè ọ̀tún bá kiri. Olóyè òsì ẹ̀wẹ̀, páàgùn ń dà láàmú, kò tiẹ̀ jẹ́ kó ráyè tẹnikẹ́ni. Ìyálóde ńkọ́? Ìyálóde òun ò mọ ọmọdé kò mọ àgbà, bẹ́ẹ̀ ni ó ń pínra rẹ̀ fún gbogbo wọn. Ìyálóde ọ̀hún náà lẹ̀ ń wò ní ojú ọpọ́n yìí. Nígbà tí egbéregbé, bàbá òkòtó àgbà, ó wá pe àwọn olóyè jọ, ó sì gbà wọ́n nímọ̀ràn wípé àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ̀ o. Ṣèbí ó ní bí wọ́n ṣe ń ṣe ìṣẹ̀ṣe tẹ́lẹ̀. Nígbà náà làwọn olóyè wá ránṣẹ́ pe adífálà. Ó gbé ọ̀pọ̀lọ̀ ìjànlẹ̀, wọ́n sì pé kí wọ́n bẹ àwọn aláyé. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀, àwọn ọmọ oyè tún ń gbéradì láti tún du oyè. Ṣé ẹ sì mọ̀ pé látijọ́ tí aláyé ti dáyé, èèyàn méjì ni ó ń duyè, ṣùgbọ́n ẹnìkan ni ó jọba, ẹnìkan náà ni ó jà mọ́ lọ́wọ́. Adéníran, òun náà jẹ́ ọmọ oyè. Adéwálé, òun náà jẹ́ ọmọ oyè. Bẹ́ẹ̀ àwọn ọmọ oyè míì sì ń bẹ. Ṣùgbọ́n àwọn méjì yìí wọ́n ń sáré. Adéníran jẹ́ ìpátá ọmọ, bẹ́ẹ̀ Adéwálé sì jẹ́ olùkọ́ni. Àwọn méjèèjì ń tọ ilé olóyè lọ lẹ́yọ kọ̀ọ̀kan. Olóyè ọ̀tún ni Adéníran kọ́kọ́ gba ọ̀dọ̀ rẹ̀ lọ. Ó sì fún un ní owó láti fi ṣe bí rìbá fún un pé kóun bá lè dórí oyè. Olóyè ọ̀tún gbà ó. Bẹ́ẹ̀ nígbà tó dé ọ̀dọ̀ olóyè òsì, ó ṣe bẹ́ẹ̀ bákan náà. Wọ́n gba owó tí Adéníran mú wá fún wọn àti gbogbo ohun tó mú wá. Olóyè òsì wá gba Adéníran nímọ̀ràn wípé kó tọ àwọn àgbà lọ, kán lè tì lẹ́yìn nígbà tí Ifá bá ń sọ̀rọ̀, kórúkọ rẹ̀ ó lè jáde lójú ọpọ́n Ifá. Bẹ́ẹ̀ ó rò pé ìyálóde náà ó wà lára àwọn tó láyé ni. Àtàrí bí ìyálóde ṣe fọ́nu fún un wípé àwọn ìyá àwọn ò lọ ṣèpàdé, ṣùgbọ́n ìyálóde lù ní jìbìtì owó ni àti tara. Bẹ́ẹ̀ náà ni Adéwálé ṣe o, tínú àwọn méjèèjì sì ti ń dùn wípé àwọn ní oyè yóò já mọ́ lọ́wọ́. Olóyè Asípa, òun kọ̀ jálẹ̀ láti gba àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀, ìgbà tí wọ́n gbé ọ̀pẹ̀lẹ̀ janlẹ̀, tí wọ́n gbé Ifá janlẹ̀, Ifá ò mú ẹnìkankan nínú Adéníran tàbí Adéwálé o. Kódà ẹni tí Ifá mú, òkè òkun lẹni ọ̀hún wà. Ọ̀rọ̀ wá bẹ́yìn yọ, ó di bó lọ yà mí. Adéníran fárígá, ó ní àfi táwọn olóyè bá dá gbogbo ohun tí wọ́n ti gbà, wọ́n bá dá padà fóun. Ṣé ẹ sì mọ̀ wípé olóyè Asípa, òun ò kúkú gba nǹkan kan tẹ́lẹ̀. Ẹni tí ò jẹ gbì kò lè bá wọn kú gbì. Èyí ló mú kí Adéníran ó kó àwọn jàǹdùkú ẹlẹgbẹ́ rẹ̀ lọ sọ́dọ̀ àwọn olóyè kọ̀ọ̀kan tó ti gba àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ rẹ̀. Ó sì ṣe wọ́n bí ọṣẹ ṣe ń sojú o.
ó fi ìyà sí tiwọn. Ibẹ̀ náà ni a ti rí ọmọ oyè míì, Erékéré, èyí tí ìyá rẹ̀ àtàwọn ọ̀rẹ́ rẹ̀ ń gbà ní ìyànjú wípé kóun náà dupò ọba, ṣùgbọ́n ó kọ̀ jálẹ̀ wípé Ilésanmí ó dùn ju oyè lọ. Ẹni tí Ifá mú, wọ́n máa ránṣẹ́ sí látòkè òkun. Nígbà tí ẹni tí Ifá mú dé látòkè òkun, wọ́n ṣe ayẹyẹ fún un, wọ́n sì jáwé oyè lé lórí. Bẹ́ẹ̀ bó tiẹ̀ dùn mọ́ àwọn kan nínú, bí ó sì dùn mọ́ àwọn kan nínú, ẹ ti mọ̀ wípé wọ́n ní alárìnkìrìn ó sàn ju oníwèé mẹ́wàá lọ. Ẹni tó ti ń bọ̀ látòkè òkun pé kó wá jọba ìlú péréte kan, ṣe mọ̀ wípé gbọ́n ìgbàlódé òun ni ó ti kún orí irú ẹni bẹ́ẹ̀. Kábíyèsí kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí káwọn olóyè kan máa pàdé lórí WhatsApp àti lórí social media. Pé ìyẹn ò nílò pé wọ́n tún wá sáàfin láti wá ṣe ìpàdé mọ́. Nígbà tó yá, kábíyèsí fi fa olóyè ọ̀tún mọ́ra láti mọ àwọn ohun àlùmọ́nì èyí tó lè di owó fún kábíyèsí àti fún àwọn aráàlú ní ìlú Kájọlà. Ṣùgbọ́n èròǹgbà kábíyèsí òun ni wípé láti kó èrè náà sí àpò ara rẹ̀ o. Ibẹ̀ náà láti rí ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí kábíyèsí èyí tí ó gbé omi ìjà kaná wípé kábíyèsí ta 40 acres of land tó jẹ́ ilẹ̀ mọ̀lẹ́bí. Báwo ni wọ́n sì yanjú eléyìí sí? Ìyẹn di ìpàdé mọ̀lẹ́bí. Ṣé ọba sì bá lórí ohun gbogbo? Níbẹ̀ náà ni kábíyèsí ti pé ìyálọ́jà àti àwọn ará ẹgbẹ́ ọjà wípé gbogbo ohun tí wọ́n bá tà lọ́jà, ọwọ́ olórí ni kán ti wá mọ̀ rà o. Ṣé ẹ rí wípé oníbàárà ń bólè bọ̀? Wọ́n mà ní ìmọ̀dò bá ṣe bí ẹlẹ́dẹ̀ àbàlújẹ́, bẹ́rú bá jọba ìlú ò mà ní kú kan. Báwo la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ ìlú Kájọlà yìí sí? Eléyìí tó ń pe léèkè sí ní ojoojúmọ́. Àwọn aráàlú àtàwọn ará ọjà wọ́n ṣe ọ̀rọ̀ yìí bákan. Eré ni wọ́n tiẹ̀ kọ́kọ́ pè. Àfi ìgbà tí kábíyèsí rán àwọn ẹmẹ̀sí rẹ̀ jáde, ó tilẹ̀ fi owó kún ohun tí wọ́n ń tà. Ó ní wípé owó ọjà ti gbówó lérí. Ṣé orúkọ wá ro ìlú Kájọlà báyìí? Kábíyèsí mà tún nawọ́ sí ọ̀dọ̀ àwọn Àgbẹ̀kọ̀yà náà. Ó ní wípé gbogbo èrè oko wọn tí wọ́n bá tà, òun yóò máa rà lọ́wọ́ wọn. Òun ó sì máa pèsè ohun tí wọ́n máa lò bí ẹ̀rọ, bí fertilizer àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú oko wọn. Ṣé bí gbogbo wa náà la mọ̀ wípé ìfẹ́ afádè ò dénú, ìdí tá a fi ń fẹ́ ewúrẹ́ lóúnjẹ, ṣé bí kò fi lè tóbi dáadáa náà ni? Ibẹ̀ náà láti rí àwọn oníṣẹ̀ṣe, àwọn oníṣàngó, táwọn náà tún fàjọngbọ̀n tí wọ́n ń lura wọn. Ṣé àwọn ọ̀dọ́ tó yẹ kó tún jà fún ẹ̀tọ́ ìlú, bí wọ́n ó ṣe jàyé tí wọ́n mú ẹmu tí wọ́n kó obìnrin, òun náà tún bá káàkiri. Báwo wá ni a ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ ìlú Kájọlà sí báyìí? Ṣùgbọ́n ọ̀rọ̀ ìlú yìí ó dàbí orílẹ̀-èdè kan tí à ń pè ní Nàìjíríà. Ẹ ò rí pé ó jọ gátẹ́rù rẹ̀, ó wá fi ẹsẹ̀ méjèèjì tìrò. Níbẹ̀ náà láti rí Erékéré tó ń fẹ́wọ́ tí ọ̀rẹ́ rẹ̀ Kàmọ́ ó sì ní òun ò fẹ́ bá ẹni tó ń fẹ́wọ́ ṣe pọ̀ mọ́ o. Àṣé késekése ni àti ṣẹ̀ṣẹ̀ ń rí kàsàkàsà ń bọ̀ bàbá késekése. Níbi tí a ti ń jèkúrò ọ̀ràn kó tán láwo, níbẹ̀ ni ìyá Erékéré ó mà ti ń gbọ́nwọ́ èkuru sáwo. A ò tiẹ̀ mọ̀ wípé ọwọ́ ìyá rẹ̀ ó ní Erékéré ti jogún àfẹ́wọ̀. Ìyá gan alọ kó lóun kígbe ni. Ẹ wò, sinimá yìí ó ṣe àfihàn oríṣiríṣi ìwà tí àwọn ènìyàn hù látòrí kábíyèsí aláyélúwà ìlú Kájọlà. Kò yọ ẹnì kankan sílẹ̀ o. Ọ̀tún àti òsì náà wọn kò gbẹ́yìn
oníkálukú ń sáré bí yóò ṣe roko sọ́dọ̀ ara rẹ̀ ni. Ṣé ẹ mọ̀ wípé kò sẹ́ni tí wọ́n gbé ọkọ́ fún tí yóò roko sọ́dọ̀ ẹlòmíì. Bẹ́ẹ̀ ìyálóde ò jáwọ́ nínú ìwà ìbàjẹ́ rẹ̀ tó ń hù. Àwọn ọ̀dọ́ ìlú gan kò jọ bí ẹni wípé wọ́n tiẹ̀ fẹ́ kópa nínú àti là ìlú tí wọ́n wà yìí. Bẹ́ẹ̀ ọmọ kábíyèsí tó wà lórí oyè, òun ti tọ́ ìlú Òkun wò, kò fẹ́ dúró sínú abúlé rárá. Kábíyèsí òun náà ìwà tèmi nìkan àti kẹ́nìkan jẹ kẹ́nìkan kílẹ̀ fẹ́, ó gbilẹ̀ sí lójoojúmọ́ ní ìlú Kájọlà. Báwo ni a sì fẹ́ ṣe ọ̀rọ̀ ìlú yìí sí? Ẹ wò, ìtàn yóò tán síbẹ̀ o. Ó kù, òun nìbọn ró. Tètè tẹ subscribe button rẹ sí channel yìí láti wá. Apá kẹta.